ẹ wo nǹkan ọ̀rọ̀ ni wọ́n sọ sí ọ ló ń bínú ẹjẹ́ amúnú wà bàbá alájí àgbàtà jókòó tì yìí bàbá wa tó jókòó tì yìí ni kọ́dà bí wọ́n bá bú mi ẹ gbọ́dọ̀ sọ kankan ẹ fi mí lẹ̀ ẹjọ́ lọ́hùn ó gbìjà mi. ibi àwa lọ́jọ́ sí ti ń sọ̀rọ̀ ẹ̀fún yín lọ́wọ́ àwọn àfáà wa ń bi wọ́n pé èé ṣe ó yẹ kí ẹ fara ya ń bẹ̀ hùn. wọ́n ní bàbá alájí àgbà ní ọjà arọ́nà lọ wọ́n ní bàbá ní ẹnìkan kan máa sọ nǹkan kan gbogbo wọn tá bá sọ ń pa mi ẹ dákẹ́ máa wò wọ́n bẹ́ẹ̀ ń bá ń tin lé ń fèsì ẹ̀san mi tọ́lọ́hún ọba ń san wọ́n tí ọba ń yọ lára wọn ẹ̀ ń dàn dànù díẹ̀díẹ̀ nù. innal hasuda wa in a'taytahu dha'aba. ẹni ọlọ́run bá ṣe ló ń kéta àgbákò ni o kò sọ́gbọ́n tẹ lè dá o bọ́ ọba múlẹ̀ tó ń kéta ọ̀daràn o àfi kọ́ ọmọ fatẹ̀sùbá àgbéwọ̀ ọlọ́run jẹ́ pé gbogbo ẹ̀yìn àdàbíyà tẹ̀m̀bẹ̀ ní. bẹ́ẹ̀ bá ti rẹ́ni tí ó tẹ̀lé instruction bàbá wa alájí àgbà tó wá múra tó ń lọ tanná mọ́rí tó ń gbé kínní àmọ́ dáhùn ni èyí táwọn pé àmọ́ dáhùn ni àlùbáríkà rẹ òfin ta káàtì báyìí ni o àfi kọ́ tẹ̀lé tí wọ́n wí ẹ máa wò ná báyìí. àníbẹ̀ lómi ìbá sọ̀rọ̀ yóò ní ẹ wá o ẹ má ta sí àwa o àwọn àdàbíyà ni àwọn ni wọ́n máa dákẹ́ àwọn ni kínní o ẹ má ta sí àwa ni wọ́n bá wí pé àwa máa dákẹ́ wọn ò mọ̀ pa èyí dákẹ́ bàbá tí ò já tí àwọn ni. ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn bí kò mọ nísìnyí ẹlòmíì lè máa sọ ẹ̀yin ọmọ kéwù wọn náà nù ni tẹ́ ẹ mọ nǹkan kan àwọn àfáàyín náà mọ nǹkan kan ẹ sì yá ní alihamudulilayi. alhamdulilah. wọn mọ nǹkan kan a di professor wájú wọn. alhamdulilah. wọn mọ nǹkan kan ọlọ́lọ́mọ yìí mufti ti ń bẹ nínú ọmọ kéwù wọn. wọn mọ nǹkan kan wọn mọ kéwù wọn ò lè dájọ́ àwọn ò tiẹ̀ ní rẹ́jọ́ bèlè àdá. amiina. ẹ ṣàtúnṣe bọ́ọ̀ bá rí pọ̀ lágbára àti ilé ṣàtúnṣe wàá mú tẹ̀sùbá ọlọ́run ládàradà tá à ń gbọ́ wọ̀nyí jakujaku tá à ń gbọ́ wọ̀nyí ọlọ́run bá wa rí kí wú ẹ̀ dànù sọ̀fẹ́ kalẹ̀ ọlọ́run ọ̀tán tìyín nu ẹ má da sí nǹkan kan ẹ má wo kálukú rán ọlọ́run náà ní bẹ́ẹ̀ bọ́ba yá yóò tuntò ṣé ẹ rí pé tọ́píìkì ìdàkọ́kọ́ ń àti fi kọ́bì kan akramakumullah. tọ́píìkì ti sìn kuranu wa ń bọ̀rọ̀ kan bọ̀ inú Suratul Furqan. akramakumullah. kul anzalahu alladhi ya'lamu sirra fi samawati wal ardi. ẹ máa gbọ́. innahu kana ghafuran rahima. ẹni. وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو يلقى إليه كنز dákun dúró kuranu là ń ké lọ́wọ́ àáfà wa àgbà sì dé. adamallahu hayatahu. àáfà wa àgbànú àáfà gbogbo àwa dàbíyà àáfà wa àgbànú ni professor ayára bẹ́ẹ̀ ń bá ń wo fèsì rẹ̀ ẹ̀ sì fi yàn ọmọ èké ni àgbànífà ọlọ́run bùn ní kọ́dà bí ọmọ èké ni o baby face ni. kiramakumullah. ní àfàwọ̀ ayára ní baby face tí èèlò ọgọ́rùn-ún ọdún yóò ṣe sankolo náà nù. gbogbo èèyàn ń kí àfàwọ̀ ọ̀sẹ̀ darí ilé ọlọ́run ni báwọn bàbá bá ti ní gbé kinní fún nísìnyí yọ wá ṣàdúrà fún wa láti ilé ọlọ́run ọ̀sẹ̀ dé ni ẹ̀rí gbogbo wọn tún wá yá yìí sí alhamdulilayi gbogbo yẹn kí àfàwọ̀ àgbà ayára pé ahlan wa sahlan wa marhaban bikum sheikh ahlan wa sahlan. tó. kul anzalahu alladhi ya'lamu sirra fi samawati wal ardi. innahu kana ghafuran rahima. ẹ yàmá ọlọ́run ní wà ní Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ dákun ẹ yóò ń bú ẹ̀ dáadáa bá ti bọ̀ yìí. sallallahu alayhi wa sallam. kúl sọ fáwọn àlèhùnmá rẹ.
أنزله الذي يعلم سر في السماوات والأرض. kuranu tẹ́ ń gbé lọ́wọ́ ni kuranu tẹ́ ń ké ni kuranu tí wọ́n ti ń kọ́ wa ní ìlàjọ wọ́n ti ń kọ́ wa ni anzalahu mọ̀jọ́ jẹ́ ansalahu anzalahu. قل أنزله الذي يعلم سر في السماوات والأرض. ọlọ́run tó mọ kọ̀kọ̀ sánmà ó sì mọ kọ̀kọ̀ lẹ́lẹ̀ ọlọ́run tó mọ sọ fún wọn pé òun lọ sọ kuranu kalẹ̀. إنه كان غفورا رحيما. ọlọ́run ni dájúdájú ọlọ́run ni kana gafuran rahiman ọjọba tó ṣe pé òun ni yóò ṣàánú wa yóò fẹ́ríjìn wa yóò sì kẹ́ wa lópin ìgbà tá à ń bá ń lo kuranu ní bọ́lọ́hún ti ní á lò ó tá à ń bá ń tẹ̀lé bọ́lọ́hún ti ní á tẹ̀lé bá à ń bá ti ń ṣe bẹ́ẹ̀ aláforíjìn lọ́lọ́hún Ọlọ́hun ó foríjìn wa aláàánú ni Ọlọ́hun ó ṣàánú wa oníkẹ́ ni Ọlọ́hun ó kẹ́ wa tán kí ló tún wá wí. وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا. ẹ dákun ẹ sún fún àfa àwọn àgbà yàrá kó jókòó. أو يلقى إليه كنز àfa àwọn àgbà ẹ jókòó. أو تكون له جنة يأكل منها. ọ̀rọ̀ ni wọ́n sọ sí ọ lọ láfi kó o kú ẹ wá gbọ́n tí wọ́n sọ sáà ní Muhammad. وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا. قالوا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا. انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا. ọlọ́run tún wá wo ìwà nábì ṣe sùúrù. insha tabaraka alladhi tabaraka ja'ala laka khayran min dhalika. ẹ̀rí jannatin tajri min tahtiha al-anharu wa yaj'al laka kusura. ẹ wo nǹkan ọ̀rọ̀ ni wọ́n sọ sí olóńbínú ẹjẹ́ amúnú wa bàbá alájí àgbàtà jókòó tì yìí bàbá wa tó jókòó tì yìí ni kọ́dà bí wọ́n bá bú mi ẹ gbọ́dọ̀ sọ kankan ẹ fi mí lẹ̀ ẹjọ́ lọ́hùn ó gbìjà mi. ibi àwa lọ́njọ́ sí ti ń sọ̀rọ̀ ẹ̀ fún yín lọ́wọ́ àwọn àfáà wa ń bi wọ́n pé èé ṣe ó yẹ kẹ́ ẹ fara ya ń bẹ̀ hùn. wọ́n ní bàbá wa alájí àgbà ní ọjà arọ́nà lọ wọ́n ní bàbá ní ẹnìkan kan máa sọ nǹkan kan gbogbo wọn tá bá sọ ń pa mi ẹ dákẹ́ máa wò wọ́n bẹ́ẹ̀ ń bá ń tin lé ń fèsì ẹ̀san mi tọ́lọ́hún ọba ń san wọ́n tí ọba ń yọ lára wọn ẹ̀ ń gbọ̀n dànù díẹ̀díẹ̀ nù. innal hasuda wa in a'taytahu dha'aba. ẹni ọlọ́run bá ṣe ló ń kéta àgbákò ni o kò sọ́gbọ́n tẹ lè dá o bọ́ ọba múlẹ̀ tó ń kéta ọ̀daràn o àfi kọ́ ọmọ fatẹ̀sùn bá gbé wọ ọlọ́run kó mi yọ nu aburú ẹ̀. bọ́ ọ bá pàtẹ tí ó ń kéta ọ̀daràn o àfi kọ́ ọmọ abẹ́ lọ́hùn kọ́ lọ́hùn ọ̀sọ́ ń bí aburú ẹ̀ o. innal hasuda ẹ̀rọ ń kéta ẹ̀dá bọ́sà àfa náà ni ó ń kéta àfa tí èlò ayé tán yóò mọ̀ sẹ̀sìn ni. innal hasuda wa in a'taytahu dhahaba. afáwẹ̀ wa islam ajẹ́tùmọ̀ bíi. innal hasuda wa in a'taytahu dhahaba. innal hasuda wa in a'taytahu dhahaban. innal hasuda wa in a'taytahu dhahaba. àfààní jẹ́ ń sọ fún ọ àbí kọ́ ọmọ fọlọ́hún wá sọ̀rọ̀ kó ń bẹ aburú òun kéèta
ọmọ wa wò pé kí la wá ṣe fún yín gan aláàjì láti jọ yìí kí la wá gbé gbà yín láti jọ yìí ọmọ bíra rẹ gan bọ́ọ̀ bá lè bí àmọ̀dáràn bá a ṣe báyìí wọ́n pè bẹ́ẹ̀ kọ́ bá a ṣe báyìí wọ́n pè bẹ́ẹ̀ kọ́ wọ́n pè kinní kan ọmọ wa bíra rẹ pé kí la wá gbé gbà wọn àfáà níwọ̀ ni òye innal hasuda òòrùn kè é ta ẹ̀dá. وإن أعطيته ذهبا ọwọ́ àpèdógó bárò òun táyà mẹ́wàá ni ọwọ́ lódù raw gold ọwọ́ lódù ẹ̀ sínú ẹ̀ ọwọ́ gbé lọ́dún ń kéta tọmọ pé òun ní ń kéta rẹ pé salamu aleykum gbogbo gold yìí mi mo ní àmọ́ mo bùn yín ẹ máa fi sọlá kí làbá wa. falan yazala hasuda qalbu dogino. kò sí tó lè ṣe kéta rẹ wọn wà ń gbáya rẹ yọmọ orúkí náà ni. ilá. nígbà tí ọba ti ẹ̀ròyìn tó gbé wá fún yóò ní kíni ó kó kíni góòlù òsì kí wọ́n á gbogbo kò kún aha ẹwẹ́ ẹni tó fi sọ̀rọ̀. La ilaha illallah. kí tipa kò kó góòlù wá fún yẹn kí wọ́n ó bùn ọkọ̀ wá ní gbogbo tó gbọ́ wá fún iná kò kún aha bọ́ọ̀lù wọn ti so ń ké ìtanu ìwọ wa ní wo bẹ́ẹ̀ máa bá tiẹ̀ lọ ẹni jẹ́ pé gbogbo ẹ̀yìn àdàbíyà tẹ̀m̀bẹ̀ ní bẹ́ẹ̀ bá ti rẹ́ni tí ó tẹ̀lé instruction bàbá wa alájí àgbà tọ́ wa múra tó ń lọ tanná mọ́rí tó ń pé kíni a máa dáhùn ni èyí táwọn pé a máa dáhùn ni àlùbáríkà rẹ òfin ta káàtì báyìí ni o àfikọ́ tẹ̀lé tí wọ́n wí ẹ máa wò ná báyìí. àníbẹ̀ lómi ìbá sọ̀rọ̀ yóò ní ẹ wá o ẹ má ta sí àwa o àwọn dàbíyà ni àwọn ni wọ́n máa dákẹ́ àwọn ni kíní o ẹ má ta sí àwa o àwa ni wọ́n bá wí pé àwa máa dákẹ́ wọn ò mọ̀ pa èyí dákẹ́ bàbá tí ò já tí àwọn ni. illa idha zala anqal fadlu wa asafa. ọ wá gbọ́ ni ọ ní ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا Ànábì ni wọ́n bá sọ̀rọ̀ òun nítorí Ọlọ́run fi bá bi tá a ti kéwì Ọlọ́run bá wa ṣe púpọ̀ ní wọ́n ń jọra wọn àbí ọ̀jọ́ra wọn. ما لهذا الرسول wọ́n ní irú òjíṣẹ́ wo leléyìí bẹ́ẹ̀ náà ti ń wí lẹ́nu ara yín bí ẹ ti ń wí irú òjíṣẹ́ wo leléyìí Ànábì ni wọ́n bá wọn Ànábì ni wọ́n ń lo language yẹn fún ما لهذا الرسول irú òjíṣẹ́ wo ni wọ́n ní ya'kulu ta'ama ẹ sì ń pè lójíṣẹ́ Ọlọ́run bá a ti ń jẹ túwó lòun náà ń jẹ bá a ti ń jẹ ká òun náà ń jẹ ya'kulu ta'ama ń jẹun kí wọ́n tún wí. wayamshi fil aswaqi. wayamshi fil aswaqi òun náà ń lọ ọjà à ń pàdé ẹ̀ lọ́jà ń wá ń rata ń wá ń repo Ànábì ni wọ́n bá wí. lawla unzila ilayhi malakun. bọ́bá wa ṣe gbójíṣẹ́ ni èé ṣe tọ́lọ́hún ọ̀sọ̀ òjíṣẹ́ kan kalẹ̀ fún gédégbé. fayakun. malakun kọ́sọ̀ màláìkà kan kalẹ̀ fún. fayakuna ma'ahu nadhira. fayakuna ma'ahu nadhira kọ́ wá sí pé màláìkà kan tọ́lọ́hún sọ fún ni ní ọmọ tìsígbá ní ọmọ tìsáwo àní pàdé ẹ̀ lọ́jà mọ́ àní pàdé ẹ̀ ń bì kankan màláìkà rìn ní ọmọ jẹ́ wàzírì tí ọmọ tìsígbá tìsáwo wọn ò tún dákẹ́. ayulqa ilayhi kanzun. aw takunu lahu jannatun ya'kulu minha. ẹ wo gbogbo tó fi ń kọlu báyà Nabi Muhammad sallallahu alayhi wa sallam. ẹ sì yòǹbó ẹ. sallallahu alayhi wa sallam. ẹ bá jẹ pé Ànábì kan ni ẹ ṣe tọ́lọ́wọ́n ògbóko kankan lẹ̀ fún kó ṣe kókó ni gbogbo tí ọba jẹ kó máa jẹ nú ẹ kó sì ní pẹpẹ ọ̀rọ̀ kó máa sì pé òun náà tún wá ń bá wa tajà ń gbowó ń gba sẹ́ńgì tó yẹ kí ọba ti náwó nú ẹ yọ máa mówó ni ẹ ṣe tọ́lọ́wọ́n ò ṣe bẹ́ẹ̀ fún bó bá ṣe pójì sẹ́ni. wa qala az-zalimuna. ọlọ́run láwọn alábòsí ni àwọn alábòsí ni wọ́n wá dáhùn báyìí. in tattabi'una illa rajulan masihura. ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn bí kò mọ nísìnyí ẹlòmíì lè máa sọ ẹ̀yin ọmọ kéwù wọn náà nù ni tẹ́ ẹ mọ nǹkan kan àwọn àfáàyín náà mọ nǹkan kan ẹ sì yá ní alhamdulillah
Alhamdulillah. wọn mọ nǹkan kan adi professor wájú wọn. Alhamdulillah. wọn mọ nǹkan kan ọlọ́run lọ́mọ yìí mú fún títí ń bẹ nínú ọmọ kéwù wọn. Alhamdulillah. wọn mọ nǹkan kan wọn mọ kéwù wọn ò lè dájọ́ àwọn ò tiẹ̀ ní rẹ́jọ́ bèlè àdá. Amina. àní rẹ́jọ́ àwọn lọ́ọ̀yà wa ọlọ́run jẹ́ bọ̀dá mi adélọ́dún ọlọ́run jẹ́ ọmọ rí àwọn yálà yẹ ẹjọ́ mọ́jẹ́ mi orí dé. Amina. àwọn ẹjọ́ tó heavy àwọn ẹjọ́ owó àwọn ẹjọ́ èmi lọ bá kàn wọn ò jẹ́njẹ́ ọlọ́run jẹ́ adélọ́dún ọmọ rí. Amina. àwọn ẹjọ́ àwa la kó tírílíọ̀nù mi afẹ́yìn náà tírílíọ̀nù kan nínú mẹ́wàá tá a kó ọlọ́run jẹ́ ọmọ rí. àmẹ́mi ọlọ́run mọ̀jẹ̀ ń pàdé ẹjọ́ mọ̀ sì jẹ́ rí. Waqala zalimuna. ẹ jama àwọn alábòsí wọn wá dáhùn ńgbà wọn fi gbogbo ìwé ànẹ́bí Muhammad tán ìwọ náà kọ́ sí ànẹ́bí ebo ọlọ́fẹ́ràn ànẹ́bí Muhammad ebo ọlọ́mọlẹ́yìn ànẹ́bí Muhammad ni ọ ebo ní tá ànẹ́bí gbé wa lọ tẹ̀lé ebo ọlọ́rọ̀ tá ànẹ́bí bá sọ náà lọ́mọ múlò èyí ṣe tó àwa lè ní sùúrù ẹ̀ ní baba wa lè ajé àgbà nílé conquer everybody. ẹni wàá bá lè ajé àgbà sọ̀tá ọ̀tá ọlọ́run ni kí ló pè wọ́n ṣe fún ọ ẹ̀jọ̀ pàjẹ́ ń bí àdúrà kó mọ́wó gójú yín lọ kásẹ̀tì rẹ̀ kún òsì tọ́ sọ̀rọ̀ táwọn pé àáfàá lé balógun ajígòbí kò mọ kéwú kí lọ́kàn bàbá ó sì pẹ́ra wọn náà èmi Kamaludin àáfàá gbogbo ayé ni mí bàbá ọ̀sọ́ orí tí wọ́n kú láyé. Nawarita. ń bọ̀ Akramakallah. àáfàá wa àgbà ti dé bàbá yìí ti dé báwọn èmi náà máa ṣe bí àáfàá wa Dr. olóhùn oyin ni Dr. olóhùn oyin Abdulhamid ọlọ́mọ alábàárìkà wọn wọn ní gbogbo wá sí ewu táwọn lè máa ṣe lọ́wọ́ láyé wọ́n wá sí àgbáyé bá ti dé báyìí táwọn ti rí tilẹ̀ ẹ̀rọ gírì subhana rabbika ni wọ́n nítorí wọn ò ní gbọ̀n kankan mọ́ táwọn ń wí kí ló ń wá sí àgbáyé ó wí lókùn tí wọ́n máa nàgà wí. báwọn jàmáà ti rí pòròfẹ́sọ̀ ayára tó dé òun nísìnyí ó ó dé agbọ̀ntọ́ dání ìlú ni èmi náà sọ máìkì lẹ̀ nísìn. Waqala zalimuna. àwọn alábòsí wa ń dáhùn jọ́nà báyìí. In tattabi'una illa rajulan masihura. ẹjẹ alubarika wọn máa lọ yìí bí ti ń lọ ni ẹjẹ wọn máa fa alubarika dá wa ma gbogbo bí a bá dé ẹjẹ wọn máa fa alubarika dá wa ma ẹ má sọ kálímà kan fa aslihu nkọkọ ń wí kan bọ ó ní innamal mu'minuna ikhwatun fa aslihu bayna akhawaykum wattaqullah la'allakum turhamun ó tún wá bọ́nu suratul anfal ó ní fa aslihu zata baynikum wa ati'ullah war rasul ẹ wọ nǹkan ẹ ṣàtúnṣe bọ́ bá rí pọ̀ lágbára àti ilé ṣàtúnṣe wà á mú tẹ̀sùbá ọlọ́run ládàradà tá à ń gbọ́ wọ̀nyí jakujaku tá à ń gbọ́ wọ̀nyí ọlọ́run bá wa rí kí wú ẹ̀ dànù sọ̀fẹ́ kalẹ̀ ọlọ́run ọ̀tán tìyín nu ẹ má da sí nǹkan kan ẹ má wo kálukú rán ọlọ́run náà ní bẹ́ẹ̀ bọ́bá yá yóò tuntò su'ila Ali bun Abi Talib radiyallahu anhu an at-taqwa faqala هي الخوف من الجليل والعمل بتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل mẹ́rin tí sẹ́ni náà dáhùn wọ́n lọ bá ní wọ́n wá bí dákun sọ fún wa ń pa àbẹ̀rù ọlọ́run sẹ́ni náà ní àtàkùwà ìbẹ̀rù ọlọ́run tẹ wá bí mi hiya al-khawfu min al-jalil gbogbo tó lè ké láyé bọ́ọ̀ bá ti bẹ̀rù ọlọ́run ọ́ sẹ̀sìn pẹ̀lú ẹ̀ ọ́ kábùkù pẹ̀lú ẹ̀ ọ́ dọ̀tí pẹ̀lú ẹ̀ ọ́ yẹ̀yẹ́ pẹ̀lú ẹ̀. La barakallahu fi ilmi bila amali. àwọn àgbà àná àwọn àfa àná àwọn àríyá ọlọ́run àná bẹ́ẹ̀ bá ṣèèṣì ẹ̀ẹ̀kan tí mo tẹ̀lé àwọn alájà àgbà lọ mọ́sálásí jímọ̀ rasaki yìí náà mo tẹ̀lé lẹ́yìn abá wọlé bí wọ́n ti wọlé bàbá ti jókòó bí tí wọ́n máa ń jókòó bàbá wọ ọmọ híyà wa dé àwọn bàbá wa ń dé wọn ní àfàwà ló dé yìí bàbá wọn lọ pàdé wọn èèyàn máa wá rẹ́rìn tí wọ́n bá pàdé ara wọn ni bàbá wọ ọmọ híyà wa ní Kamaluddin wọ́n ti pa àwọn alájà àgbà nù Kamalu àwọn bàbá ní àwọn bọ̀ wọn lọ́wọ́ Kamaluddin gbogbo àwa tó ní kálukú ọlọ́ yí padà ẹ bá fẹ́ kọ́ lọ́wọ́ gbaṣẹ́ wa
àwa jógede lárúbáwá ó fò kalẹ̀ asalaamu alaykum wa rahmatulahi walahi tọ́lẹ̀mọ́ ọ̀rọ̀ ayé náà ká yàrá ọ̀gá. لا بارك الله في علم بلا عمل. lárúbáwá ni bí ẹ̀yà sọ́sọ́ àwa ẹsẹ̀ wa ń tẹ̀lé ẹsẹ̀ báyìí inú wọ̀ wá tẹ̀lé inú àwọn afáàtà náà yẹn ò ló bẹ́ẹ̀ wọn ò ló bẹ́ẹ̀ àáfàá mi wà sí àgbáyé bàbá lọ kí bàbá wa gbàdúgbò mọ wọn ká yìí látànù wọn wà wọlé èmi náà ní tẹ̀lé wọn lẹ́yìn bàbá wa déwájú bàbá wa gbogbo ọwọ́ àtẹ̀kùn àtọwọ́ méjèèjì ni bàbá wọn wà sí àgbáyé ó dà délẹ̀ wájú wọn báyìí wọn wà ní Abraham kan àwọn náà ni wọn wà ní sífìlà rẹ bàbá àgbàdúgbò mọ ní sífìlà rẹ wọn wà sífìlà ní wọn gba fìlà dání wọn máa wá fọwọ́ ra eré wọn wà sí àgbáyé wọn wà díjú bàbá àgbàdìgbò máa díjú ni ẹni tó bá déwájú wọn tó bá ń ṣàdúrà wọn wà ké nǹkan náà lọ gbáà wọn wà ní ayatul kursi èmi wà ń bẹ lẹ́yìn wọn jọ náà wọn wà ní Allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'usuhu sinatun wala nawm lahu ma fis samawati mọ wá ké tán wọn wà yàjú báyìí kálùmú dání wọn ní ọmọ yìí Bukhari Musa ni wọ́n sọ ó ní fàṣà dáadáa púpọ̀ òun dà súnmọ́ yìí ara òun wà sí àgbáyé abiyamọ àfa wọn ní wọn wá sífìlà wọn wá sífìlà èmi gẹ fìlà déwájú bàbá yẹn ni. لا بارك الله في علم بلا عمل. ẹ̀yà dàbíyà ẹ̀yà ẹni nà. Naam. bẹ́ẹ̀ bá ń bẹ yàn ẹ kùn sí orin tí ajé túmọ̀ bí ń kọ́ ni. لا بارك الله في علم بلا عمل. gbogbo kéwú lókè ọmọ náàhù ọmọ sọrífù ọmọ mọ́ntìkì àrùdù ìwọ òun lásọ bóra rẹ níbi tó ọmọ kéwú dé àmọ́. لا بارك الله. àfààní kò ní sálùbáríkà ń bẹ. لا بارك الله. ò ní rí àlùbáríkà fi lò. لا بارك الله. ọ̀tàn náà àlùbáríkà ò ní hàpíà. لا بارك الله في علم بلا عمل. ó kéwú àwárí inú wà rẹ tó ń hù. bàbá ò bínú sí yàn rí bàbá alájàgbò sépèlé yàn rí wọn ò sépèlé yàn rí èébú kan táwọn alájàgbò abúmọ̀rí láyé èmi nìkan sì kọ́ àǹkó ni èmi àti Kamilu aláyé ni níyìn náà ni àǹkó wọn ní eba ní kẹtẹtẹ máa dé wá sí mọ́lẹ́yìn ní kẹ́ máa tó sí àwọn àbí nsọ bẹ́ẹ̀ fún àyẹ̀sẹ̀ máa pẹ́ wọn mọ̀ lọ́pẹ̀ yẹn wá ẹ̀yin kọ̀ dọ̀rọ̀ sí wọ̀nyí sàwùsù èmi nu mo bá sàwùsù àwa túkà tẹ mo wá wà mọ́tò pẹ̀lú àfa mi akàràmọ́kàlà àwọn bàbá bú mi kẹ́ tó dé àmọ́ tí wọ́n wí ìmọ̀túnmọ́ rẹ̀ wọ́n ní kí ni wọ́n wí mo ní wọ́n ní ẹ̀yin kọ̀ dọ̀rọ̀ sí wọ̀nyí wọ́n ní ẹ̀yin tẹ́ dùnràn mo ní àdùnràn wọ́n ní òtúmọ̀ yìí náà wọ́n ní afakunla ìmọ̀ wọ́n ní báwọn bá bú yín ẹ̀yin kàkún kò dùn yín mo ní òkè kò dọ̀rọ̀ sí ṣé èébú ni. لا بارك الله في علم بلا عمل. lọ́kẹ́wù bó ké gbogbo sọ́mà méjèèjì ní kéwù bá níyàn rí ọba ti dá sọ́mọ nìkejì ọ̀sẹ̀ sí kò láyé ni. لا بارك الله. wàláyé ọ̀sẹ̀ sí lọ bí àfàtọ́ bá rí. لا. àníyàn làlájì àgbà ní ni àyín fi ń kún báyìí àníyàn làlájì àgbà ní wọn ò sí láyé mọ́ báyìí kí wọ́n bẹ láyé ní ilé kéwú bó ti kún àkúnya ni wọ́n pè torí wọ́n bẹ láyé ní wọn ò sí máfa kọ́dà tó bá fọwọ́ sẹ́yìn báyìí pé asalaamaaleykum wọn ò ní gbọ́ wọ́n kún bẹ̀ tí mú ni àníyàn ni wọ́n dá alẹ́ ìjọ náà pé gbogbo ọmọ ọlọ́mọ kí wọ́n wá dé èèyàn ní ọ̀la níyàn ni má wulẹ̀ pé àbí wọ́n ń sàṣì ọ́ gbogbo ń tọ́ dálẹ̀ tí ń tú àbọ̀ ń kábùkù ni àbọ̀ ń yẹ̀yẹ́ ní ládùúgbò yín àníyàn rẹ̀ ọ̀dà ni. فما الكرامة
في ملك بلا بلد فما الكرامة في ملك بلا بلد.